ìkejì ló ní kó wá pa mí kí ni bíi ẹni níbo ṣùgbọ́n ibi tó ń kó wá pa mí ọ̀pọ̀lọpọ̀ bí mo ti rò lọ́wọ́ ó ṣe fi sílẹ̀ ó lè kí dájú ọgbọ́n mo yé ní mi ò bá òfìpá ló mo sì wá ń kó dájú ọgbọ́n ọjọ́ ìgbà láyé àti àwọn àjọṣepọ̀ tí o dúdú tí o gbọdọ̀ rí ọ̀pọ̀ àdàbí ọgbọ́n ó ti kú o ṣe máa jí. yes lóòótọ́ ni òun la ṣe dàbí ọgbọ́n ẹni pẹ̀lú dókítà. tí mo ṣàlàyé fún mi òye lẹ́nu ṣe lẹ́nu tá a wọ ìṣòro lórí dókítà àdàbí ọgbọ́n nítorí ọmọ ṣe wá rí i lè jẹ́ èyí láàrin wa àti títí méjì ò gbọdọ̀ gbọ́ fún yín ogún torí kó jẹ́ oyè ni pé ìkejì o two sister kẹ́hìndì òun ló wáyé àkìlà òun wá pa wọn. ọ̀fọ̀ṣẹ́lẹ̀ ẹ̀yìn ayé àkìlà yẹn kó jẹ́ ẹni tí Táyọ̀ tó ti rí lẹ́wọ̀. ọ̀pọ̀lọpọ̀ kí ló ti ṣe orin fún ayé àkìlà tó wá ìyẹn bá rí òun ní òun gbọ́dọ̀ sí kí lè fọwọ́ gún olórí olójú ó ṣe jẹ́ mi ò sí òun. ìyẹn ló wá sọ fún pé tó bá kọ wájú sóhun pé òun ta tó bá kẹ́yìn sóhun pé òun ta ṣùgbọ́n tó bá ti kú ẹ̀rú ti ká lára òun kó òun tó ara òun ta. olùsọ fún bàbá mi ọmọ àtọ̀gbọ́n sí i ìlú wa mú wa kí wàá rí kábíyèsí kí ló lè jẹrọ díẹ̀ ní ìlú jẹ láàrin mi àti òjúmọ́ yẹn lọ. ó ṣẹ̀ṣẹ̀ yé mi sí because ìgbà tí rush patient yẹn wọlé tá a fẹ́ ṣe immediate examination tó yẹ ká ṣe tẹ́lẹ̀ ní kàmáàtì ẹ̀sìn fọwọ́kàn pé kọ́kọ́ fẹ́ bá mi sọ̀rọ̀ náà náà dàgbé kọ́ yé mi because I mean priority wa ni ká tiẹ̀ kọ́kọ́ save life yẹn náà before anything else but ọ̀rọ̀ ìgbọ́ wọ̀ ṣẹ̀ṣẹ̀ wá yé mi sí. ẹ̀ sọ pé ọ̀rọ̀ yẹn ò ní lẹ́yìn ẹ bó ṣe rí gan lẹ́sìn ṣàlàyé ẹ̀ fún mi sá. tó bá ṣẹlẹ̀ ìlú àtẹ̀bádá wà láàrin ẹ̀yìn àti ẹ̀ tó ẹ̀ bá jókòó papọ̀ ẹgbẹ́bìnrin oníṣẹ́ lọ́wọ́ ẹ̀ isp fún ní kò sí wàhálà lórí ọ̀dà bíọ́n. ìgbẹ́ni ti ètò ìlọ́wọ́ because àwọn náà lè fún wa ní go ahead fún bẹ́ẹ̀ sọ ìkíṣẹ́ yìí and there's no problem. jerry ìtàn sọ yẹn wípé bóyá ká fún wọn lábẹ́rẹ́ kan bóyá kí wọ́n fi ṣùgbọ́n kan ní àwọn ẹbí wọn lè rò kan kú yẹn ìyẹn ò ní lè possible because tí àwọn ẹbí wọn bá wá gbẹ́fẹ́ lè wọ́n fẹ́ identify body yẹn tá a bá dẹ̀ lọ òkú dókù bá bẹ̀rẹ̀ sí ní hàn wọ́n kọ́ ẹ̀rọ tó mọ̀ ṣe ọ̀rẹ́ yín náà gbọ́dọ̀ act tó láti owó kò lè tó bá lè ṣe èmi àwa prepare bọ́ọ̀dù àṣìṣe bí a ṣe prepare ọdún tó kúrẹ́ kùsùn náà tó bá dẹ̀ lọ mẹ́fẹ́ ké nígbà tó bá dẹ̀ mú pẹ̀ ó dẹ̀ kùsùn ọwọ́ ìyẹn tí bọ́ọ̀tù ẹjọ́ tó wà láti sọ ẹni ìgbà jáde bá bá wọn sọ̀rọ̀ nínú ayé ẹ̀sìn ìfà sọ kò sí bẹ́ẹ̀ náà. sẹ́ni pọ́sítà ìwé yìí kò sí kankan náà Mr. Johnson nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn tí ẹ pé tí ẹ bá fẹ́ báyàwó yín jọ ní àjọṣepọ̀ tó fi máa ń pè mí tí mo lè fún ní àṣẹ ó tó ti bá fún ní àṣẹ tí Ọlọ́run ní pè òun náà ló dífá fún èmi náà jẹ́ kí wọ́n sọ fún ẹ ó wá ní kó lọ pa mí torí pé kí wo lè máa gbádùn ayé kàkàkílẹ̀ kù ìlà ṣá ni ìwọ ti gbàgbé ni pé ìfẹ́ wa àtòjọ wa ni àtòjọ ní torí náà ikú wọn làjọ kú ni àwẹ̀ wa àjọpá ni ìwọ. kí ló jẹ Táyọ̀. no don't be Mr. Johnson. Tẹ́ni àjọṣọ́bọ̀ yìí Táyọ̀ tẹ́lẹ̀ Táyọ̀. Táyọ̀. Aláyọ̀ ibi tí a sin ìyàwó mi sí ìbẹ̀rù yẹn Kẹ́hìndé ló wà lẹ́yìn. eléyà jẹ́ ẹ̀kọ́ gbogbo àwọn ọ̀dọ́ ọkùnrin àtobìnrin tí wọn ò tí ì bá rìn àjò ọdẹ ibì kan náà lọ́ máa ń múlẹ̀ nìkan. òun ló lè bá ẹ̀sìn this is end ilé kẹrin lélẹ̀ olówó olówó okọ́lé okọ́lé ra mọ́tò ọjọ́ kan gbàlà ń bọ̀ nílò ṣeré nìyẹn. olówó ni olówó ipò tí ẹ̀dá bá wà láyé. ìṣe mẹ́fà ni wọ́n làwọn 6 feet.
bá ń jẹ ayé tí ọ̀run dẹ̀ ń jẹ ọ̀run. Ọlọ́run sọ nínú àwọn ìwé ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run wípé ìyẹ̀pẹ̀ ni wọ́n fi dá wa gbogbo bóyá a sì tún padà di Kẹ́hìndé wọ́n fi ìmùlẹ̀ òjijì ìmùlẹ̀ wọ́n fi dá ìrìn àjò mi. Èmi ìbá mọ̀ pé wọ́n ti gbórí ìgbésẹ̀ báyìí. Ṣé ìbá ti máa kọ inú sí ẹ láti fẹ́? Ó darí àjò mi rú rèé.